والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي لرسول الله الحمد لله والشكر لله الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحابته أجمعين وبعد. adúpẹ́ fún Ọlọ́run ọba adẹ̀tọrọ ìkẹ́ pẹ̀lú ìgẹ̀ fújíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam. Ohun tí ó mọ̀ jí àkòrí ọ̀rọ̀ wa ní àkókò yìí òun náà ni at-taqwa wa atharuha fi hayatil muslim. Ìpayọ̀ Ọlọ́run ọba àti orípa tí ìpayà rẹ̀ ní nínú ìṣẹ̀mí ọmọlẹ́yìn òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam. Ẹ̀yin ẹrúsìn Ọlọ́run, ìpayà Ọlọ́run ọba òun ni àkòrí gbogbo tí ń jẹ́ oore fún ẹ̀dá. Ìpayà Ọlọ́run ọba òun ni ìwà èyí tí Ọlọ́run ọba èyí tó ń bùkátà lọ́dọ̀ àwa ọmọ ẹ̀dá ènìyàn. Ìpayà Ọlọ́run ọba òun ni ó máa ń wà nínú ohun tí ẹ̀dá lè ṣe tó fi rí ojú rere Ọlọ́run ọba. Kò sí oore kan tó jẹ́ oore ayé tàbí oore ọ̀run, oore tó hàn àti èyí tó pamọ́ tí ẹ̀dá máa ń rí àfi pẹ̀lú ìpayà Ọlọ́run ọba. Kò wá sí aburú kan nínú aburú ayé àbí aburú ti ọ̀run àbí aburú tó hàn àbí ètò pamọ́ àfi kó jẹ́ wípé ìpayà Ọlọ́run ọba kò sí níbẹ̀ lọ́fà tó fi rí irú aburú bẹ́ẹ̀. Ẹ̀yin ẹrúsìn Ọlọ́run ọba, ìpayà Ọlọ́run ọba òun ni àsọọ́lẹ̀ èyí tí Ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga èyí tí ó sọ kalẹ̀ fún àwọn ẹni ìṣáájú, àwọn ànábì Ọlọ́run, bẹ́ẹ̀ náà ni àwọn táàdé níkànnì náà. Ìpayà Ọlọ́run ọba yìí náà ni ó gbọ́dọ̀ wà pẹ̀lú wa. Ọlọ́run ọba ń sọ nínú Al-Qur'an Suratul Nisa'i aya 131, a'udhu billahi minash shaitani rajim, bismillahir rahmanir rahim, walaqad wassayna alladhina utul kitaba min qablikum wa iyyakum an ittaqullaha. Ọlọ́run ní àwọn Ọlọ́run ọba a ti sọ àsọlẹ̀ fún yín wípé kí ẹ páyà Ọlọ́run ọba yín, kí ẹ páyà ọba tí ó dá yín. Àsọlẹ̀ Ọlọ́run ọba sọ fáwọn tó ṣáájú yín tá fún ní tírà àti ẹ̀yin náà. Àwọn ànábì Ọlọ́run tó ṣáájú gbogbo wọn pátápátá ọ̀rọ̀ páyà Ọlọ́run ọba yìí náà ni wọ́n ń bá àwọn tí wọ́n tẹ̀lé, àwọn tó tẹ̀lé wọn tí wọ́n ń bá wọn sọ. Torí pé ìpayà Ọlọ́run ọba òun ni aṣọ àwọ̀tẹ́lẹ̀ fún àwọn tó ń fẹ́ràn Ọlọ́run ọba. Ọlọ́run sọ ní àyè tó pọ̀ ní Al-Qur'an, Ọlọ́run á sọ wípé ala tattaqun, ẹ̀ sì bẹ̀rù èmi Ọlọ́run ọba bí wa awliya illahi humul ladhina amanu wa kanu yattaqun. Ọlọ́run á sọ wípé ẹ̀yin olùsìn Ọlọ́run ọba, àwọn tó fẹ́ràn wọn Ọlọ́run ọba àwọn ni àwọn tí wọ́n ń bẹ̀rù wọn Ọlọ́run ọba, àwọn sì ni àwọn tí wọ́n ṣe pé ní wọ́n gba Ọlọ́run ọba gbọ́. Eléyìí ló fà tí ìkànnì àwọn sàbí àgbà ni Ali radiyallahu ta'ala anhu tó sọ fún wa wípé ìpayà Ọlọ́run ọba ohun tó ń jẹ́ bẹ́ẹ̀ òun náà ni al-khawfu minal jalil, ká bẹ̀rù Ọlọ́run ọba, ọba tí ó tóbi jùlọ. Wal amalu bi tanzil, ká sì máa ṣiṣẹ́ pẹ̀lú ntọ́lọ́run ọba tọ́lá rẹ̀ ga tí ó sọ̀ kalẹ̀. Wal qana'atu bil qalil, ká sì yọ́nú sí díẹ̀ tọ́lọ́run ọba tó bá ṣe fẹ́ni kọ̀ọ̀kan wa. Wal istidadu li yawmir rahil, ká sì máa ṣe ìpalẹ̀mọ́ ní gbogbo ìgbà di ọjọ́ ìkẹyìn. Eléyìí jẹ́ ohun tí a fi mọ̀ yìí pé tí jẹ́ ìpayà Ọlọ́run ọba ní eléyìí. Min sifatil muttaqin, nínú àwọn òròyìn tá a fi mọ̀ tó bá páyà Ọlọ́run ọba nìyí. Tí a bá wo ní Al-Qur'an, Ọlọ́run sọ fún wa nínú bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ nínú Suratul Baqara wípé alif lam mim dhalikal kitabu la rayba fihi hudan lil muttaqin. Ọlọ́run ní òun búra, Ọlọ́run ní àti àlífà àti lam àti mim òun lòun mọ tó ń gbà lérò pẹ̀lú ẹ̀. Ọlọ́run ní tírà Al-Qur'an tí ń bẹ lọ́dọ̀ yín yìí yóò máa jẹ́ ìmọ̀nà fún àwọn olùpáyọ̀ Ọlọ́run. Ọlọ́run wá bẹ̀rẹ̀ sí ní sọ àwọn òwe ní páyọ̀ Ọlọ́run. Alákọ̀ọ́kọ́ nínú wọn alladhina yu'minuna bil ghaib, àwọn tí wọ́n gba ntọ́pamọ́ tí ń bẹ ní kọ̀kọ̀ tí wọ́n gbà gbọ́. Iná ìkọ̀kọ̀ ló wà, ẹnìkan ò rí, a gbọ́dọ̀ gbàgbọ́. Àlìjánà kọ̀kọ̀ ló wà, ẹnìkan ò rí, a gbọ́dọ̀ gbàgbọ́. Bẹ́ẹ̀ náà ni òkè àsọ̀rátì
kò tí ì dé agbọ́dọ̀ gbàgbọ́. Bákan náà wa yuqimuna as-salah, àwọn olùpáyọ̀ ọlọ́run ọba wọ́n gbà wọn tá a wí gbọ́ wọ́n tún máa kírun déédéé. Wa mimma razaqnahum yunfiqun, wọ́n tún máa ná àrísìkí wọn sí ojú ọ̀nà ti ọlọ́run ọba. Walladhina yu'minuna bima unzila ilayk, wọ́n gba Al-Qur'an tá a sọ̀kalẹ̀ fún òjíṣẹ́ ńlá Muhammad gbọ́. Wa ma unzila min qablik, àtàwọn tírà tá a ti sẹ́ndì síwájú tá a ti fi ránṣẹ́ síwájú tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ọlọ́run ní wa bil akhirati hum yuqinun, àwọn tí ń páyọ̀ ọlọ́run ọba wọ́n mọ̀ àmọ̀dájú wípé àlìkìyámà o àmọ̀dájú ńbẹ òdodo ni yóò ṣẹlẹ̀. wọ́n tá a wí ọlọ́run wa ní ulaika ala huda min rabbihim wa ulaika humul muflihun. ọlọ́run láwọn tá a wí àwọn ni wọ́n ó jèrè, àwọn tá a wí àwọn ni wọ́n bẹ̀rẹ̀ ojú ọ̀nà látọ̀dọ̀ ọlọ́run ọba wọn. àwọn wọ̀nyí ni olùpáyà ọlọ́run ọba. nínú àwọn tá a fi mọ nínú àwọn olùpáyà ọlọ́run ọba òun kéèyàn jẹ́ onísùúrù, kéèyàn máa rọ́jú lórí tó bá ṣẹlẹ̀ sí. nínú tá a fi mọ olùpáyà ọlọ́run ọba òun náà ní ká máa pé àdéhùn, tá a bá ṣàdéhùn, tá a bá yàn ṣàdéhùn, ká mọ̀ wípé ọlọ́run ọba la bá ṣàdéhùn, kì í ṣe ká wá kéré ẹni tí a bá ṣàdéhùn yẹn. nínú àwọn tá a fi mọ olùpáyà ọlọ́run ọba òun náà ní ká rọ́jú, ká túbá níbi àwọn ẹ̀ṣẹ̀ wa. olùpáyà ọlọ́run ọba máa túbá níbi àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ ni. ẹ̀gbọ́n tó lọ́wọ́ bá sọ ní Al-Qur'an, ọlọ́run wasari'u ila magfiratin min rabbikum wa jannatin arduha as-samawati wal ard u'iddat lil muttaqin. ọlọ́run ní ẹ̀ sì ṣe sáré kẹ́ ṣe alápáǹtètè kẹ́ wá àforíjì sọ́dọ̀ ọlọ́run ọba yín, kẹ́ sì wá àlìjánnà ọlọ́run ọba yín. àlìjánnà tá a wí fífẹ̀ rẹ̀ ojú sánmà àti ilẹ̀ lọ, tọ́lọ́run tọ́jú fún àwọn tí wọ́n máa páyà ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga. àwọn òwúwa ni àwọn ẹni náà walladhina idha fa'alu fahisha, àwọn tó yẹ kó tó máa hùwà ìbàjẹ́ aw zalamu anfusahum, àbí wọ́n ṣàbòsí fúnrí ara wọn, dhakarullaha, wọ́n rántí ọlọ́run ọba, fastaghfaru li dhunubihim, kódà wọ́n máa wá foríjì níbi ẹ̀ṣẹ̀ wọn. wa man yaghfiru dhunuba illa Allah, kò sẹ́nìkan tó wá foríjì ni bí kò bá ṣe ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga. àwọn tá a wí walam yusirru ala ma fa'alu wa hum ya'lamun, irú wọn àwọn tá a wí wọn ò ní torí nǹkan tí wọ́n ń ṣe ìyẹn kó dùn mọ́ wọn kán wá takú síbẹ̀, ọlọ́run ni wọ́n ní ṣe bẹ́ẹ̀. eléyìí ni àwọn ìròyìn àwọn tí ń páyọ̀ ọlọ́run ọba. ẹ̀yẹ lùsìn ọlọ́run, ẹni tí bá ń bẹ̀rù ọlọ́run ọba, àǹfààní tí ó rí ni wípé yu'allimukumullah, ọlọ́run fi mọ̀ irú ẹni bẹ́ẹ̀ làákàyè rẹ̀ ó ṣí. àwọn tó bá ń bẹ̀rù ọlọ́run ọba yaj'al lakum furqana, ọlọ́run ṣe àbájáde fún wọn níbi àwọn ìṣòro tí ọba ń kojú wọn. bákan náà wa yukaffiru ankum sayyi'atikum, àti máa ń páyọ̀ ọlọ́run ọba yóò ṣe ìhàkúrò ẹ̀ṣẹ̀ fún wọn, yóò máa mójú kúrò fún wọn. wa yaghfiru lakum, yóò sì máa ṣe àforíjì ẹ̀ṣẹ̀ fún wọn. bákan náà ẹni máa ń páyọ̀ ọlọ́run ọba máa gba iṣẹ́ lọ́wọ́ rẹ̀. ọlọ́run ní innama yataqabbalu Allahu minal muttaqin, bí yẹn bá ṣiṣẹ́ kọ́lọ́run gbà lọ́wọ́ ẹ̀dá ló pàtàkì. àwọn tọ́lọ́run gbà iṣẹ́ lọ́wọ́ wọn náà làwọn tí bá ń páyà ọlọ́run ọba. bákan náà òkè àsìrátì bó ṣe léwu tó yẹn, wọ́n kọjá ń bẹ̀ bíi mànàmáná ni, tọ́lọ́run bó ṣe lílọ ọbẹ̀ ní kíkọjá ń bẹ̀ tó ṣe rọrùn fún wọn. ẹni bá ń páyà ọlọ́run ọba yóò wà àlìjánnà ọlọ́run sọ pé tilka aljannatu allati nurithu min ibadina man kana taqiyya. àlìjánnà ilé onídẹ̀ra ni ọlọ́run bó jogún rẹ̀ fún ta ni àwọn tí bá ń páyà ọlọ́run ọba. ẹ̀yin rúṣin ọlọ́run, ẹni bá ń páyà ọlọ́run ọba láàdá tó pọ̀ tó tóbi ń retí irú ẹni bẹ́ẹ̀. kí ni alákọ̀ọ́kọ́ nínú àwọn ẹ̀san tọ́lọ́run san fẹ́ni bá ń páyà ọlọ́run ọba? ọlọ́run ní lafatana alayhim barakati minas samai wal ardi, àlùbáríkà láti sámà àti ilẹ̀ ọlọ́run ṣe fún àwọn olùpáyà ọlọ́run. bákan náà wa man yattaqillaha yaj'al lahu makhraja, àwọn tó bá ń páyà ọlọ́run ọba ọlọ́run ó ṣe ọ̀nà àbájáde fún wọn. tó wọ́n wà nínú ìṣòro, wọ́n wà nínú páńpẹ́, wọ́n wà nínú ìdààmú, ọlọ́run ó jẹ́ kí wọ́n jáde pẹ̀lú ìrọ̀rùn látara àlùbáríkà wípé wọ́n jẹ́ olùpáyà ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga. ó jẹ́ kí á mọ eléyìí ní àmọ̀dájú nínú gbogbo ohun tá à ń bá ń ṣe. torí ìdí eléyìí káwa ká gbìyànjú kárí pa àwa náà àwọn tí ń páyà ọlọ́run ọba. ẹ̀wá jáwọ́ ayé Al-Qur'ani kan tí ọlọ́run bá sọ fún nínú Suratul Hashri ayé ẹlẹ́kejìdínlógún sí ẹlẹ́kọ̀kàndínlógún. ọlọ́run ní watazawwadu fa inna khayra zadi taqwa, ẹ pa èsì dáadáa kalẹ̀,
èsì tó dáa tẹ́ lè pa tí ó dùn mọ́ Ọlọ́run ọba tí ó dùn mẹ́yìn náà jẹ́ kìyàmà òun náà ní kí ẹ bẹ̀rù Ọlọ́run. Ọlọ́run ní ya ayyuhalladhina amanu ẹ̀yin tẹ́ gbọ́ Ọlọ́run gbọ́ lódodo walitanzur nafsun ma qaddamat ligadi ẹnì kọ̀ọ̀kan nù yín ẹ máa ronú irú kílẹ̀ tọ́jú kalẹ̀ de ọ̀la alikiyama yín o wattaqullaha ẹ bẹ̀rù Ọlọ́run ọba yín innallaha khabirun bima ta'malun Ọlọ́run ọba yín ọba tí ó yóò fún yín nǹkan tẹ́ gbélé ayé ṣe ni wala takunu kalladhina nasullaha ẹ má dàbí àwọn tó gbàgbé Ọlọ́run ọba fa ansahum anfusahum Ọlọ́run ní kó gbàgbé ara wọn náà nù Ọlọ́run ní ulaika humul fasiqun Ọlọ́run láwọn tó gbàgbé Ọlọ́run ọba yìí àwọn ni wọ́n jẹ́ ẹni pòkì àwọn ni wọ́n jìyà lọ́dọ̀ Ọlọ́run ọba. Torí náà ìbẹ̀rù Ọlọ́run ìpayọ̀ Ọlọ́run ó di ọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa. ẹja bẹ̀rù Ọlọ́run ẹja páyà rẹ̀ ẹja bẹ̀rù rẹ̀ káfí lè rí ẹ̀san tó pọ̀ láyé àti ní ọ̀run. èyí tá a gbọ́ tá a wí Ọlọ́run jẹ́ wúlò fún wa Ọlọ́run jẹ́ ṣe wá láǹfààní. subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk. subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي لرسول الله. الحمد لله والشكر لله الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي